mo fẹ́ kí a káàbọ̀ sí orí ètò wa Oore Ọ̀fẹ́ fún ìyípadà ní àkókò yìí. Ó jẹ́ ayọ̀ mi láti wà pẹ̀lú yín ní orí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀. A dúpẹ́ fún gbogbo ọkàn tí wọ́n ti ń pè wá tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀. Mo tún fẹ́ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa jáde kí n tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. 07038085652 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kìíní. Ẹ sì lè pe 07087682122 tàbí 07055307492. Èyí tí mo pè kàn yìí òun ni WhatsApp nọ́mbà wa tí ẹ lè fi ìwé ránṣẹ́ sí wa. Ó jẹ́ ayọ̀ mi láti mọ̀ pé ẹ ti wà níkàlẹ̀ láti gbọ́ ètò yìí. Mo fẹ́ gbà pé ẹ ní Bíbélì lọ́wọ́ ní àkókò yìí. Wọ́n ka ìwé Jòhánù. Ìwé Jòhánù orí 17 ni mo fẹ́ kà lónìí. Tí n bá ti ka ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ kìíní tí dé ìkẹrin tán, wọ́n wá gbàdúrà. A wá wo kókó rí píparí iṣẹ́ tá a fi fún wa. Bí sọ fún wa nínú Jòhánù orí 17 ẹsẹ̀ kìíní pé nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run, ó sì wí pé bàbá, wákàtí náà dé, yìn ọmọ rẹ lógo, kí ọmọ rẹ kí ó lè yìn ọ́ lógo pẹ̀lú, gẹ́gẹ́ bí ìwọ ti fún un ní àṣẹ lórí ènìyàn gbogbo, kí ó lè fi ìyè àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó fi fún. Ẹ ṣàkíyèsí pé Jésù ló ń fún ní ìyè àìnípẹ̀kun. Ní tó kàn náà ni pé káwa náà gbà fúnra wa. Bí wọ́n sọ pé ìyè àìnípẹ̀kun náà sì ni èyí, kí wọn kí ó lè mọ̀ ọ́, ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristi ẹni tí ìwọ rán. Ìbéèrè náà ni pé ǹjẹ́ o mọ̀ Jésù? Jésù wípé mi lọ̀nà òtítọ́ àti ìyè. Ẹsẹ̀ kẹrin òun ni mo fẹ́ kí a fi ọkàn sí dáadáa. Jésù wípé èmi ti yìn ọ́ lógo ní ayé, èmi ti parí iṣẹ́ tí ìwọ fi fún mi láti ṣe. Jésù wípé èmi ti parí iṣẹ́ tí ìwọ fi fún mi láti ṣe. Mo fẹ́ bá a sọ lórí ọ̀rọ̀ yẹn pé parí iṣẹ́ tá a fi fún wa. Olúwa ẹ ṣé torí pé ẹ dára sí wa. Ẹ ṣé fún agbára tó wà nínú ọ̀rọ̀ yín. Mo gbàdúrà pé kẹ́ ẹ lè lo ọ̀rọ̀ yín ní ọ̀nà tó ṣe pàtàkì nínú ọkàn àti ayé ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Mo gbàdúrà pé agbára tó wà nínú ọ̀rọ̀ yín kó lè ní ipa rere nínú ọkàn àti ayé ẹnì kọ̀ọ̀kan wa lónìí. Mo gbàdúrà pé lẹ́yìn wàásù yìí, ìpè kí a lè ṣe ìpinnu tó yẹ ká ṣe fún ògo orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Píparí iṣẹ́ tí a fi fún wa. Ó jẹ́ ìbànújẹ́ wípé ìran tí a wà yìí, ìran tí kìí fẹ́ parí iṣẹ́ ni. Pàápàá jùlọ tí a bá ti ní ìdojúkọ kan tàbí òmíràn, tí ìyọnu kan tàbí òmíràn bá ti dé ọ̀nà wa, tí wàhálà kan tàbí òmíràn bá ti tọ̀ wá wá, tí a bá ti rí nǹkan míì tó jọ bí ẹni pé ó dára ju èyí tá à ń ṣe lọ, ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a kì í parí. Ojú ọ̀nà la máa dúró sí. Mo ká ìtàn kan nípa ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ ẹni tí máa ń sá eré nínú ìdíje ńlá. Mo wá rí pé nínú ìtàn tí mo kà nípa rẹ̀ yìí, ohun tí ó ṣẹlẹ̀ sí náà ni pé nígbà tó bẹ̀rẹ̀ sí sáré, bí àwo kó gbé e lẹ́sẹ̀, ó sì ṣubú. Bí ó ṣe ṣubú yìí, gbogbo àwọn tí wọ́n jọ ń sáré wá là á, kò sì rí ẹsẹ̀ yẹn nà, torí pé ní ṣíṣubú náà ó tún rọ́ ẹsẹ̀ kejì. Kò rí ẹsẹ̀ náà nà, kò lè rìn dáadáa mọ́ débi tí ó tiẹ̀ sáré. Báwo yẹn ṣàkíyèsí pé nígbàtí bí ó ṣe ń sáré lọ tó ṣubú yìí, lẹ́yìn ìgbà tí àwọn tí ó ń tọ́jú rẹ̀ sáré tọ́jú rẹ̀ níwọ̀nba, ẹsẹ̀ kejì ti rọ́, nítorí náà kò ní lè ṣe eré náà mọ́
gbogbo èèyàn ti là á, wọ́n wá sọ pé nìṣó jámọ́ lọ tọ́jú rẹ̀, ó ní òun ò tí ì parí eré tó ń sá. arákùnrin náà wá bẹ̀rẹ̀ sí tìrú ẹsẹ̀ tìrú ara, ó sì bẹ̀rẹ̀ sí lọ títí tó fi dé ìlà tí eré náà parí sí. lẹ́yìn ìgbà náà wá ní ó yá, ẹ máa gbé mi lọ ilé ìwòsàn. ohun tó ṣe ni pé ó parí ohun tó ń ṣe. ọmọ yà mí lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ gbà wípé àwa ènìyàn a ní ìwà pípantá ń ṣe tì. àwọn iṣẹ́ kéékèèké tó wà lọ́wọ́ wa a kì í ṣe tán ká tó sọ pé àwọn iṣẹ́ ńlá. ẹ kí fún wa láwọn àpẹẹrẹ kéékèèké tí mo ṣàkíyèsí kí n tó wọnú bíbélì lọ láti kọ́ wa ní ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. ṣé wọ́n máa fún ọ lóògùn pé kó o lò fúnjọ́ méje ní ilé ìwòsàn, gbọ́dọ̀ bá ti di sọ́jọ́ kẹta torí àtọrùn ò bá ti dùn ọ́ mọ́, ìjọ ń lò. ìjọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe náà ni pé a máa dá lílo oògùn náà dúró. a ní ara mi ṣe kí ni o ti yá. òkú mọ̀ jẹ́ tó fún ọ lóògùn lọ, ó mọ tó ń ṣe, má jẹ́ kí n parọ́ fún ọ. ó mọ iye ọjọ́ tó nílò láti, ẹlòmíì tó bá ní kó lọ gba abẹ́rẹ́, nígbà bá ti gba ọjọ́ kìíní yóò ní ìdí tí ń dùn àbọ̀wọ́ tí ń dùn kò ní lọ mọ́. kí ni ìdí tí ò fi lọ mọ́? nítorí wípé ó ti mọ́ lára kó mọ̀ máa parí nǹkan. jẹ́ fún ọlápẹ̀rẹ̀ nǹkan kékeré mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé tí wọ́n bá ń gbálẹ̀ lọ nínú ilé, yóò ti gbá gbogbo lẹ́rùn o, yóò wà kó sẹ́nu ọ̀nà. tí ó bá ti rí kólẹ̀ kò ní wá nǹkan míì tí ó fi kó, yóò filẹ̀ bẹ́ẹ̀ ni, yóò filẹ̀ bẹ́ẹ̀ débi pé kò ní bójútó rárá. ṣọ́tọ̀ ń parí báwọn. Yorùbá ní a kì í kálàṣe ti kú iṣẹ́. ó ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lára wípé a kì í parí iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́. ó jẹ́ ohun tó yẹ pé ní gbogbo ìgbà la máa ń ṣe wípé a kì í parí iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n ní ìwà ìlọ́wọ́, wọ́n sì rí aṣọ kalẹ̀ báwọn fẹ́ fọ̀, nígbà bá dé díẹ̀, nígbà tí ó bá fi fọ̀ bí 3 4 yóò kẹ̀ dìde ni, ó lè sí é lọ. ìjọ́ 2 3 aṣọ wà nú omi, yóò máa bàjẹ́ mọ́ nú omi, yóò tún máa dóhùn pa àwọn ará ilé. kọ́ ẹ̀kọ́ kan lónìí wípé ó ṣe pàtàkì tí a bá ń ṣe nǹkan kí a máa parí. má wulẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti mọ̀ kó ní parí ẹ̀, gbọ́n tó bá ti bẹ̀rẹ̀ ṣe parí, ṣe tán bẹ́ẹ̀ kó mọ́ ọ rárá pé ó bẹ̀rẹ̀ nǹkan ó parí rẹ̀. Bíbélì wípé Jésù wí fún bàbá pé èmi ti yìn ọ́ lógo ní ayé, èmi sì ti parí iṣẹ́ tí ìwọ ṣe kí ni o, tí ìwọ fi fún mi láti ṣe. Parí iṣẹ́ tá a bá fi lé ọ lọ́wọ́. Jẹ́ kí n sọ fún ọ pé nínú ayé yìí Ọlọ́run ní ètò fún ọ. Ẹ jẹ́ ká wá bọ́ sí àwọn ohun tí ẹ̀mí. Jẹ́ kí n sọ fún ọ pé Ọlọ́run ní ìdí tó fi mú ọ wá sáyé. Ṣé ẹ mọ̀ pé tí Jésù Olúwa bá wá sáyé yìí, tí ó kàn la ojú afọ́jú díẹ̀, tí ó kàn jí òkú díẹ̀ dìde, tó kàn ṣiṣẹ́ ìyanu, tí kò bá kú lórí igi àgbélébù, kò parí iṣẹ́ tó wá ṣe láyé. But Jésù Olúwa ní èmi ti parí iṣẹ́ tó ní kí n wá ṣe. Ẹ kí n bẹ̀rẹ̀ báyìí nípa sísọ pé kókó kìíní tí mo fẹ́ ká fi sọ́kàn rèé wípé Jésù Olúwa ẹni tí mo parí tó bá ń ṣe ni. Ìwé Jòhánù orí kọkàndínlógún yẹn, orí 29 ẹsẹ̀ 30 ní nítorí náà nígbà tí Jésù sì ti
gba ọtí kíkan náà, ó wí pé ó parí, ó sì tẹ orí rẹ̀ ba, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Nígbà tó parí iṣẹ́ ìgbàlà ló tó ṣe kíni o, ló tó jẹ̀bi ọwọ́ rẹ̀. Tí kò bá parí iṣẹ́ náà kò ní jọ̀wọ́ ẹ̀mí rẹ̀. Ẹ wá wo nǹkan tí ìwé Hébérù sọ nípa Jésù Olúwa wa. Hébérù orí kejìlá ní ẹsẹ̀ kejì. Hébérù orí kejìlá ẹsẹ̀ kejì wípé kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ṣé rí Jésù Olúwa aláṣepé ni, kì í ṣe ẹni tí máa ń ṣiṣẹ́ àbọ̀. Ó máa ń parí iṣẹ́ tó bá ṣe kí ni o, tó bá gbé lọ. So ó túmọ̀ sí pé píparí iṣẹ́ túmọ̀ sí pé ṣíṣe àṣepé rẹ̀, ṣíṣe dé ojú ìwọ̀n tó jẹ́ pé ó ṣe ìtẹ́wọ́gbà. Ọ̀pọ̀lọpọ̀ wa la kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń gbélé wa lọ́wọ́ dé ojú ìwọ̀n débi tó ṣe ìtẹ́wọ́gbà. Tá a bá ṣe dáàrin á lò oṣù wa, tá a bá ṣe dáàrin á lò tirẹ̀ wá, tá a bá ṣe dáàrin á lò dàrú mọ́ wa lójú. Tó bá sì ti dàrú yẹn á ṣe nǹkan kan mọ́nu. Rárá, olùpilẹ̀ṣẹ̀ wa Jésù àpẹẹrẹ wa pípé níṣẹ́ ló ṣe kí ni o, ó parí iṣẹ́ tó ṣe. Ìwọ náà jẹ́ kó mọ́ ọ lára láti ṣe kí ni o, láti bẹ̀rẹ̀ kó ṣe kí ni o, kó parí. Tí a bá mú iṣẹ́ nígbà míì, a lè pátì torí pé nǹkan míì tó dáa jùlọ yọ. Ọ̀pọ̀lọpọ̀ wa a kì í padà sídìí ẹ̀. Ó jẹ́ kí oríṣiríṣi ààbọ̀ iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. Ó mọ orúkọ tí wọ́n ń pè ọ́ ní aláàbọ̀ iṣẹ́, wọn ìpín ò ní pè ọ́ láláṣeyọrí. Wọ́n ò lè pè ọ́ láláṣepé. Torí pé òòjọ́ Jésù tó bá ṣeṣẹ́ níṣẹ́ ni ó ṣe kí ni o, ni ó parí rẹ̀. Ó wá sáyé, ó lè sọ pé mo ti ṣe wọn tí mo lè ṣe. Kò wí bẹ́ẹ̀, ó ní mo ti parí iṣẹ́ tí mo lè ṣe ni. Kì í kàn ṣe kó kàn ṣe wọn tí ó lè ṣe nìkan ní ìpèníjà yìí, ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ kó jẹ́ ni pé ẹni tó ṣe kí ni o, tó ń parí, torí pé Olúwa wa ṣe kí ni o, ó máa ń parí iṣẹ́ tó ṣe. Ó ní èmi ti parí iṣẹ́ tí ìwọ gbélé mi lọ́wọ́. Ṣé ọmọdé tí wọ́n fi lè fa àwọn iṣẹ́ tó ṣe pàtàkì lé ọ lọ́wọ́, torí wọ́n ti mọ̀ pé iṣẹ́ kéékèèké tó fà lé ọ lọ́wọ́ gan, èyí ṣe kí ni o, èyí ṣe tán. Nínú kó o sún sẹ́lòmíì, tàbí kó o dọ́gbọ́n yẹ̀ẹ́lẹ̀, tàbí kó o má tiẹ̀ ṣe kí ni o, kó o má ṣe rárá. Wọ́n sọ̀rọ̀ fún mi nípa ọ̀dọ́mọkùnrin kan ní ọdún kan wípé ó lọ sílé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ láti di oníṣègùn òyìnbó. Ó sì lò bóyá bí ọdún 8 gan ló fẹ́ lò, torí oríṣiríṣi àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí máa ń dáyàn dúró nínú àwọn ilé ẹ̀kọ́ gíga wọ́n pọ̀ tá a mọ̀. Ọ̀dọ́mọkùnrin yìí wọ́n ní wípé ara nǹkan tó ṣe nígbà tí ó ṣiṣẹ́ yìí, òun náà ni pé ó wá lọ sí ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sọ wọ́n di dókítà tán. Wọ́n tún ṣiṣẹ́ nínú ilé ìṣègùn òyìnbó kan fọ́dún kan. Wọ́n nígbà tó kù ọ̀sẹ̀ kan tí ó parí iṣẹ́ yẹn, wọ́n ní ló bá lẹ́nìkan bú un bí ò sí lọ mọ́nù. Ẹgbọ́n ṣé wọ́n fún níwèé ẹ̀rí báwọn? Mo wà ní ilé ìwòsàn kan, ọmọbìnrin kan lòun kọ́ ẹ̀kọ́ kan pé oúnjẹ ti fẹ́ sákò ń bẹ̀. Mo pé mo ní wọn ò ní kí ọ kú iṣẹ́, wọn sì ní kí ọ kú oríire. Ẹni tó bá parí ni wọn ó kí kú oríire. Ẹni tí ò bá ti parí wọn kò lè kí kú oríire. Nígbà tí Jésù parí, bí sọ pé Ọlọ́run ti gbé ga gidigidi, ó fún lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé lé orúkọ Jésù Kristi ní kí gbogbo ikú kó ṣe kí ni o, kó wólẹ̀ nítorí pé ó parí ni. Tó náà bá sá lọ́nà, ago yẹn ó pọ̀, ó ní bàbá, ó ní tó bá wọ̀ kí kágo ìrẹ́ mi kọjá, ó ní ṣùgbọ́n ìfẹ́ tiẹ̀ mi kọ́, ìfẹ́ tiẹ̀ ni. Ó gbàdúrà, ògùn rẹ̀ dàbí irú ẹ̀jẹ̀, ṣùgbọ́n kò sá sẹ́yìn, ó mọ̀ pé ìyà yẹn pọ̀ tó ń bọ̀. Bó lè sọ gbangba lórí kí àgbélébùú pé ó ṣe kí ni o, ó parí. Jésù wa ẹni tí mo aláṣepé ni, kì í ṣe aláṣetì. Bẹ́ẹ̀ni wípé Olúwa yóò ṣe ohun gbogbo tí ṣe tí wa ní àṣepé. Jésù wa mo tuntun sọ aláṣepé ni, kì í ṣe aláṣetì.
kí wọ́n dé tí wọ́n á fẹ́ ya aláṣetì, kí ló tí wọ́n wá ṣe aláṣepé, kí ló tí wọ́n wá ṣe aláṣeyọrí tí tó kì í parí iṣẹ́ rẹ̀. kì í ṣe Jésù nìkan ló jẹ́ aláṣepé, ṣe rí àwọn ènìyàn ńlá tó ti wá sáyé yìí àṣeyọrí ni wọ́n máa ń ṣe. ìwé àwọn ọba kìíní orí 6 ẹsẹ̀ 14 bíbélì wípé Solomoni sì kọ́ ilé náà ó sì parí rẹ̀. ó ń kọ́ ilé fún Olúwa, ṣe ẹmọ tó ṣe, ó parí rẹ̀, kò fi iṣẹ́ yẹn lẹ̀ rárá. ó rí dájú pé òun parí rẹ̀ pátápátá, òun ṣe dáadáa, òun ṣe pátápátá, òun ṣe dáadáa, kò ṣiṣẹ́ àbọ̀. bíbélì sọ pé Solomoni ṣe kí ni ó parí rẹ̀. jẹ́ kí n tún fẹ́ lòmí hàn. bíbélì sọ fún wa nínú ìwé Nehemiah orí 6 ẹsẹ̀ 15, bẹ́ẹ̀ ni a parí odi náà ní ọjọ́ 25 oṣù Elúlì ní ọjọ́ 52. wọ́n fọjọ́ 52 ṣe kí ni wọ́n fi kọ́ odi náà. àwọn táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ ní Nehemiah tó wá kọ́ odi Jerusalem. tí a bá kọ orí kìíní, a ó rí bó ṣe sọkún, a ó rí bó ṣe barajẹ́, a ó rí bó ṣe banújẹ́ pé nǹkan ò lọ dáadáa. ǹjẹ́ o mọ nǹkan tó ṣẹlẹ̀ tó dá mi lójú dáadáa? ó ní pé àwọn ọ̀tá pọ̀ fún iṣẹ́ Nehemiah yìí. wọ́n pè é, wọ́n ní wọ́n bá ṣe pàdé, olóhùn wá pàdé tí òun ṣiṣẹ́ ńlá, òun ò lè filẹ̀. wọ́n gan, wọ́n fi ṣe yẹ̀yẹ́. nígbà tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ síbẹ̀, olóhùn ò ní kúrò ńbẹ̀sẹ̀, òun ó parí ni. ọ̀pọ̀lọpọ̀ wa ó mú wọn lára pé tá a bá ti ṣubú, tí ìdójú kankan bá ti dé, tí nǹkan kan tí a ò ṣètò rẹ̀ tẹ́lẹ̀ tó bá yọjú lójú ọ̀nà àwọn ìrìn àjò wa, a kì í parí. ṣe ni máa parí? ṣọ́tà pọ̀ àbọ̀tà ọ̀pọ̀? ọ̀tá pọ̀. ìṣòro oríṣiríṣi ló wà, ìyọnu oríṣiríṣi ló wà, ṣùgbọ́n kò sásẹ́yìn, ó parí ni. jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì bíi méjì sí fún wa. ìwé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 7. mo ń sọ fún wa pé àwọn ènìyàn ńlá wọ́n ṣe kí ni wọ́n máa ń parí. n tó sọ wọ́n dé ìnà ńlá gan-an nu, torí pé wọ́n parí n tó yẹ kán parí. ẹsẹ̀ 7 ní èmi ti jà ìjà rere, èmi ti parí ìre ìje mi. bóun ló ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? ṣé ò ti rí ọ? ṣé ò ti padà sẹ́yìn? ṣé ò tiẹ̀ ti dúró pé ń sáré ìje mọ́? eré ìje kọ́ ni ó mú ọdọ́run o. ìgbàlà tó gbà nínú Jésù Kristi tó sọ ọ́ di onígbàgbọ́ ni ó mú ọdọ́run o. ṣùgbọ́n Paul àpòstélì ní èmi o. ó kọ́ wí mi kan pé kálẹ̀ mi nípa ti ń pé mo ṣe wọ́n tí mo lè ṣe. lẹ́yìn ìgbà náà ló wá wí pé gbọ́ mi, èmi ti parí eré ìje mi. kò ṣe lábọ̀. ó lè sọ pẹ̀lú ìgboyà wípé ó ṣe kí ni òun parí. mo ní Jésù Olúwa parí, aláṣepé ni Jésù. àwọn èèyàn ńlá náà wọ́n parí, aláṣepé ni wọ́n. àti wo ọba Solomoni, àti wo Nehemiah, àti wo Paul apostoli. àwọn èèyàn ńlá náà parí. jẹ́kí fún ọ ní nǹkan méjì tó dá mi lójú nípa píparí. tí a bá parí bó ṣe yẹ ká parí, ayọ̀ wa yóò kún. Iṣẹ́ àpọ́stélì orí 20. Iṣẹ́ àpọ́stélì orí 20 ẹsẹ̀ 24 rẹ̀, bí mo ṣe ń parí ìwàásù yìí. ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan kan rárá bí ohun tí ó ṣọ̀wọ́n fún mi, kí èmi kí ó bá lè fi ayọ̀ parí ìre ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa. Paul ní mo ní ìṣòro tó pọ̀. wọ́n nà mí, wọ́n bú mi, wọ́n sọ ní ṣíṣí nǹkan lòdì sí mi, ṣùgbọ́n wọn ò kà sí nǹkan kan kí n lè ṣe kíni o, kí n lè fayọ̀ parí. ìyá alánìkan tó ṣàṣeyọrí ní nǹkan táyọ̀ rẹ̀ òkun. ọmọ tó lọ iléèwé gíga níjọ́ tó bá parí, tí wọ́n bá ń ṣe ìkẹ́kọ̀ọ́ jáde, ṣẹ́nu rẹ̀ bá jẹ́ ni tó bá ṣẹ̀kọ̀ọ́ jáde, ayọ̀ rẹ̀ òkun ni. téèyàn bá bẹ̀rẹ̀ sí kọ́lé, nígbà bá kọ́ lákọyọrí, kí ni ó ṣẹlẹ̀ sí o? ayọ̀ rẹ̀ yóò kún ni. nínú ayọ̀ ni ó ti ṣe. yẹ kí n sọ wọn pé tó o bá ti
ṣe àṣeyọrí, ayọ̀ rẹ yóò ṣe kí ni o, yóò kún. Torí náà parí. Jésù Olúwa parí, àwọn ènìyàn ńlá parí. Mo ń sọ fún ọ pé píparí yóò fún ọ láyọ̀. Ní ìparí, tó o bá parí yóò fi ògo fọ́lọ́run. Tó o bá parí yóò fi ògo fọ́lọ́run. Jésù wí ní orí 17 ìwé Jòhánù yẹn ẹsẹ̀ 4 pé èmi ti yìn ọ́ lógo lé ayé. Ṣé àmọ̀dé tó fi lè sọ pé ó túmọ̀ sí pé ṣé ẹ̀rí tá ò bá parí ẹ̀gàn ni yóò mú wá. Ṣé bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ni ó náà kan ní parí dáadáa. Ṣùgbọ́n tó bá parí kí ni yóò mú wá o? Yóò mú ògo wá forúkọ Olúwa. Jésù ní èmi ti fògo fún ọ láyé. Ó wá lèmi ṣe kí ni o? Èmi ti parí iṣẹ́ tó fún mi. Mo bẹ̀ yín kan sọ̀rọ̀ lónìí. Tó o ti ń gbàdúrà fún ẹnìkan láti bí ọdún díẹ̀, o ò tí ì rèsì, o sì ti pátì. O ti ń ṣe nǹkan kan fún iṣẹ́ Ọlọ́run nígbà torí pé kò wá yọ nǹkan kan fún ọ, o sì pátì. Òun wàásù fẹ́ nìkan torí páyé rẹ̀ kò yí padà rárá, o sì ti pátì. Ìwọ fúnra rẹ̀ o ní ìdáwọ́lé ṣe kan ní ayé rẹ̀ tó ń ṣe, o sì ti pátì. Mo fẹ́ gbà ọ́ níyànjú, parí. Jésù Olúwa parí. Gbọ́ mi dáadáa, àwọn èèyàn ńlá wọ́n parí nínú Bíbélì. Jẹ́ kí n sọ fún ọ pé píparí máa ń mú ayọ̀ wá fún ènìyàn. Píparí sì máa ń fi ògo fún Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan wà tẹ́ pé ẹ̀ tí bẹ̀rẹ̀ rárá débi tẹ́ parí. Nítorí pé ò tí ì gba Jésù. Ò tí ẹ̀ lérè jẹ́ kankan tó lè rìn, tó lè sá. Torí pé ò tí ì gba Jésù. O nílò láti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ lónìí. Kó sì mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Kó sì mọ̀ pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Pé Jésù sọ́kàn rẹ. Ìwọ tó wá ti pa Jésù sọ́kàn rẹ tó o ti mọ̀ pé o ti ní ìdánilójú ọ̀run. O nílò láti máa gbàdúrà, Olúwa jẹ́ n parí dáadáa. Torí wípé èṣù àti àwọn ìdojúkọ kò fẹ́ ká parí. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́ láti parí. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún òtítọ́ ọ̀rọ̀ yín yìí. Fún àwọn tí kò ti gba Jésù, ẹ jẹ́ kí wọ́n lè pè láti gba Jésù. Fún àwọn tó ti gba Jésù, ẹ jẹ́ kí wọ́n lè pinnu láti parí dáadáa fún ògo orúkọ mímọ́ yín. Ẹ ṣé torí pé ẹ ó ṣe léyìí fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí wa ní àkókò yìí. Mo fẹ́ gbà yín níyànjú pé àwọn nọ́mbà tí wọ́n fi sórí afẹ́fẹ́ yìí, mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ pè wá sórí ẹ̀. A ó tún lè ràn yín lọ́wọ́. A tún lè tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe lè parí. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé